fújì náà rè ibẹ̀ náà la wà yìí so ó ti di báyìí ń sìn ó ti di mọ́kà gbogbo ẹni tó bá fẹ́ lu fújì tí ò máa wá rí tẹ̀tẹ̀lẹ̀ tó bá ti wá bí tó ti wá fi dàníyàn fún rẹ̀ pé òun náà fẹ́ lu fújì bismillah ó ti gba yọ̀ǹda nìyẹn. orí lọ mú wa tó bá amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run tún ṣọ́ wa di ọjọ́ ìní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí ilé fújì láwà fújì gangan ibẹ̀ láwà ibi tí wọ́n ti bí fújì kó tó di pé kí ni ó tàn kárí gbogbo àgbáláyé ibẹ̀ láwà lè dádúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí tá a jọ àwọn mílíọ̀nù ní ẹ kúkú mọ bó ṣe ń lọ náà torí Mr Fuji fúnra wọn ibi tí wọ́n sin Mr Fuji sí rè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí bí báyìí ibi tí bàbá ń sinmi sí lélẹ̀ òun lélẹ̀ báyìí tí bàbá mi ń sinmi sí Alhaji Dr Sikiru Ọládàyìndé Balógun MFR the only Fuji artist tó jẹ́ MFR bàbá ló ń sinmi ọlọ́run bá mi fọ̀rọ̀ kẹ́ bàbá kọ́lọ̀ bá mi tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ ẹ̀yẹ̀pẹ̀ burúkú kọ́lọ̀ bá mi mú kúrò lójú wọn lágbára ọlọ́run ẹ̀yin wọn tó ti dá kò ní bàjẹ́ kọ́lọ̀ bá mi dáwọn ìyàwó wọn sí àtọwọn ọmọ àtẹbí gbogbo nǹkan tó fi sílẹ̀ ẹ ṣé bàbá mi o bónírèsè yín bá kọ̀ kò lè parun láyé ẹ̀yin náà ti fi kan ni bónírèsè bá kọ̀ tí òfin gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ má parun láéláé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àwa máa wà ń bí torí ibi tó bá ti ń ṣe ìtì àṣà àwa gbọ́dọ̀ débẹ̀ amóhùnmáwòrán nígbà tí náà ni àwa la gbafẹ́ àwa ló ń sọ káàkiri àgbáláyé. amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan ń pé ilé fújì gangan la wà ibi tí wọ́n bí fújì sí kí fújì tó ṣe kí ni kó tó lọ́mọ púpọ̀ kó tó ní ọmọ ọdún mẹ́wàá là ń ṣe lè tí bàbá wa fayé lẹ̀ adẹ̀wò pé kò ní ká kókò lọ́bẹ̀ àdúrà gbọ́dọ̀ wà nǹkan tún ṣe kí ni ká tún ṣe torí mi máa ń sọ pé bàbá yóò kú orin wọn tó ń gbọ́ là ń dunú sí yẹn àmọ́ kó tó di pé a tún máa bọ́ wọn lórin mọ́nà a gbọ́dọ̀ tètè yẹ wọn àwọn imam wa àwọn àfa wa torí pé kí ni ọ̀hún kankan ló ń jẹ́ káyé dùn mo ti wà pẹ̀lú kan náà wọn ají imam báyìí. imam ní Kòròdú imam Sulukari lẹ́yìn láti Kòròdú. ẹ ṣé bàbá mi ẹ bá mi kí gbogbo ara alẹ́ tó wọ̀nyí báyìí sá ẹ bá mi kí wọn ní kíkí tó dájú. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. kíkí tí ó bá ìní mu tó bá ọ̀la mu tó bọ́jú alikiyama tá a fi máa kíra wa nínú ọgbà àlùjọ náà ọlọ́run á sì jẹ́ ká wà àlùjọ náà. bàbá mo ti sọ̀rọ̀ díẹ̀díẹ̀ lẹ́ẹ̀kan imam ẹ tún jẹ́ kọ́ mọ ibi tá a wà àti pé kí ni nǹkan tó gbé yín débi lè ní sà. kò sí ohun méjì tó gbé mi débi látara ìwà alájì àti pé Fuji Chamber ilé orin gbá àláwà yìí ṣùgbọ́n alájì èèyàn dáadáa ni wọ́n èèyàn tó múlé ayé ní kékeré èèyàn tó ti ń ṣe wáàsí ara ẹ̀ tipẹ́tipẹ́ pé kúlù ṣẹ́yì fani ìlàlá òbáàkì gbogbo nǹkan ló máa tán ọlọ́run ló máa ṣẹ́kù ìyẹn pẹ̀lú ohun tí ó gbé wa dìde wa látara pé ìgbàgbọ́ wà lára ẹ̀ ọlọ́run kó dẹ̀ bá wa foríjì wọn torí èní yìí ni wọ́n pé ọdún mẹ́wàá tí wọ́n jáde láyé kọ́lọ́run bá wa pàṣìṣe wọn rẹ́ kọ́lọ́run bá wa yọ́nú sí wọn kọ́lọ́run bá wa foríjì wọn kó tó wọn máwọn ẹrú tó lọ kẹ́ kó má tó wọn máwọn àwọn ẹrú tó lọ jẹ níyà wọlá nabi Muhammad sallallahu alayhi wa sallam ìdí nìyẹn tí a fi wá. màá bẹ̀ lọ́wọ́ yín pé báwo lẹ ṣe pàdé Mr Fuji tọrọ alẹ́ àwọn àwọ̀ pé ó dà ń pẹ́ mọ̀ wọ́n díẹ̀ jẹ́ ká sọ ṣókí méjì mẹ́ta bẹ́ẹ̀ ṣe padà àtẹ̀wọ̀n nǹkan tẹ́ bára yín ṣe kó tó kí bàbá fayé lẹ̀. Allahu Akbar ìgbà tí mo ti wà níbi ọmọ ọdún 18 ni Alhaji ti mú mi mọ́ra ṣó ti yé ń sìn ìgbà tó tún máa di 2016 àtújọ wà ní Mọ́kà ṣó ti yé ń sìn ṣùgbọ́n látara ìfẹ́ tí mo ní sí wọn àti kékeré ni mo ti nífẹ̀ẹ́ sí wọn kódà mi ń gbórin mi nínú mọ́tò mi ni nínú ilé mi ni Alhaji ni máa ń gbọ́. mo ti wà pẹ̀lú kan náà wọn bàbá mi báyìí bí táwọn náà ti wá ṣàdúrà ní ìtẹ́ bàbá mẹ́ ẹ bá mi kí gbọ́ra ilé tó ń wò yín sàn. mo kí gbogbo ará ilé ní Nàìjíríà ní àti lókè òkun àbí ibikíbi tó léwu kí ẹ wà láti máa wo prógrámù yìí mo kí n pé ẹ kú ojúmọ́ o ẹ̀dẹ̀ ṣe. ọfẹ mo orúkọ yín sà. lákọ̀ọ́kọ́ orúkọ mi ni High Chief Bámidélé Abdulmaruf Onífádé tí mo jẹ́ ẹlẹ́mọ̀ àga àti olú ọmọ fún ìlú Ìkìrun Àgùnbẹ́ láti Ọ̀ṣun State but gbogbo wa náà a lè wá láti Ọ̀ṣun gbogbo wa níbi tá a ti wá but gbogbo ìlú Èkó ni gbogbo wa ń gbé tá a ti wá ọ̀nà jíjẹ àti mímu láì ní gbogbo lọ sílé olóró bàbá tí a wá ṣèrántí wọn lénìí bàbá ni wọ́n jẹ́ fèmí
wọ́n lè má jẹ́ biological father fún mi but bàbá tó bá jẹ́ bàbá ọ̀rẹ́ èèyàn àwa àti Zaki childhood friend ni wá ìyẹn Razak Balógun tán jẹ́ àkọ́bí bàbá lọ́kùnrin àwa àti wọn àti kékeré láti jọ ń bá bàbá bọ̀ so wọ́n bá wa bí ọmọ àwa mú wọn bí bàbá ni so tó bá ní àwọn wo ni kíní ìbá ó bá irú wa yìí kí Ọlọ́run jọ̀ọ́ jàre kó wo orú nǹkan tá à ń ṣe fún bàbá ilé ní kó lọ́ọ́ bá ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún bàbá. mo ti wà pẹ̀lú kan náà ẹ̀gbọ́n mi báyìí mo mọ̀ pé wíwá máa wò ó pé ta lẹ̀gbọ́n mi tó pè délẹ̀ báyìí bàbá kọ̀ ọ̀rẹ́ ni bàbá ti sunkún o wọ́n ti sunkún darí ń bí lẹ́nì lára àwọn ọmọ bàbá ni báwo ló ṣe wá jẹ́ wọn bàbá wọn fẹnura wọn fi ṣàlàyé fún ẹ̀gbọ́n mi ẹ bá mi kí gbogbo ara lé tóun ìkan bá mi dárúkọ. gbogbo ara lé ẹ máa kú gbádùn àsìkò yìí nígbà tí àṣà wà ní orí ètò tàwa báyìí àdèmọ̀ máa rí yín báyìí àwọn náà àmà rí yín báyìí àmà rí wa bá. orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Shamsuddin Ọláwálé Rabiu ọmọ bíbí ìlú Ìkòròdú. báwo lè ṣe jẹ́ sí Chief Dr. Sikiru Ayinde Barrister. tèmi pọ̀ lọ́dọ̀ ẹ̀ gan lótú tó bá kọ́kọ́ ní kakọ́ sọ èmi ni mo ń lu jazz fún Dr. Sikiru Ayinde Barrister èmi ni mo gba jazz lọ́wọ́ bàbá èmi náà tó jẹ́ Túndé Bàlẹ́ngà ọwọ́ ẹ̀ ni mo ti gbà kò kú ń gbà yẹn àmọ́ kọ́lọ́mbà mi ti sáfẹ́ rere báyìí ó ti kú báyìí. Túndé Bàlẹ́ngà fún wọn nílùú kájọ Túndé Bàlẹ́ngà fún wọn nílùú kájọ ẹ ṣé gan bàbá mi. Bàbá yín bá olóògbé Sikiru Ayinde Barrister ṣiṣẹ́ wọn ní orúkọ wọn gbà yìí ẹ̀yin náà tún wá bá wọn ajẹ́pọ̀ ní nǹkan kan tí ẹ pé ó dáńpa bàbá ẹ̀ nìyẹn kẹ́hìn ló tẹ̀lé kan tí bàbá yìí. atọ́kùn Túndé Bàlẹ́ngà kọ́ ni bàbá mi nǹkan tí mo ṣe ń pè ní bàbá ni pé ọ̀gá mi ni mo bá nínú iṣẹ́ ni ọmọ Ẹ̀pẹ́ ni Túndé Bàlẹ́ngà ọmọ Ìkòròdú lè mi so Aláàjì ní iṣẹ́ tó ṣe pé òun rírì iṣẹ́ ó wá gbé sórí iṣẹ́ mi ó ń lo kóńgà nígbà táwọn wá ń lo kóńgà èmi lèmi wá gba jáàsì lọ́wọ́ wọn mo dẹ̀ bẹ̀rẹ̀ lílu jáàsì mi látòdì The Truth débi tó dé so bóyá jẹ́ gangan nìyẹn atọ́kùn. irú èèyàn wo gangan ni olóògbé Chief Dr. ẹ mọ̀ pé púpọ̀ ní orin la fi mọ̀ yẹn mi dẹ̀ àmà kan ní tó yẹ pé kíní irú èèyàn wo gangan ni wọ́n. atọ́kùn ẹ̀mẹ́pẹ́ ti sọ lákọ̀ọ́kọ́ ẹni mo ti sunkún darí ọ̀rọ̀ ẹkùn ní jẹ́ tèmi àtẹ̀yìntẹ̀ ń wà nílé tí bá ní kí n sọ omi ọjọ́ ajábọ́ lójú mi nítorí pé Barrister èèyàn bẹ́ẹ̀ ṣọ̀wọ́n èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí Lastborn ló máa ń pè mí Lastborn yéèkó torí máa ń sọ pé Lastborn yéèkó mi lẹ́yìn ìgbà tí bàbá yín bí yín tó bíbọ̀ dánú rù èmi ní kú Lastborn nù Alhaji dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi tálájì bá fẹ́ béèrè mi á ní ẹ lọ wá Lastborn wá fún mi kóyàn tó mọ̀ pé mi kì í ṣọmọ bíbí inú wọn bẹ́ẹ̀ Lastborn ló máa ń pè mí torí ìwà Barrister ti dájú Barrister ti ọ̀run rí ẹ o. Fuji Chamber láwà nílùú Èkó ń bí ní ọ̀dọ̀ olóògbé Mr Fuji fúnra wọn kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ wọn bàbá pọ́dún mẹ́wàá lẹ́yìn tí bàbá lọ kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ wọn lẹ́ẹ̀kan sí. mo wà pẹ̀lú kan náà bàbá wa báyìí mo sọ fún yín pé a máa bọ́ àwọn ẹbí àwọn ará àwọn ọmọ gbogbo àwọn bá wọn sọ̀rọ̀ yẹn kí gbogbo wa lè tún mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yálà nǹkan tó wá fẹ́ sọ ń pa àbá wa bàbá ẹ bá mi kí gbogbo ara lé tóun ìkẹlẹ̀ bá mi dárúkọ yín sọ. ẹ káàárọ̀ gbogbo ara lé orúkọ mi Alhaji Yunusa Dákẹ́jà tí mo wá láti Abuja nítorí tẹ́yìn Abuja mo ti wá airport Abuja mo ti ṣiṣẹ́ so èmi ní chairman gbogbo Yorùbá tó wà ní Abuja so adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run 10 years yẹn àgbọ̀rọ̀ má sì mi ọdọọdún náà la máa ń ṣe that's why mo fi tètè wá síbí báyìí lórí ẹni tó bá ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn so kò yẹ kó jẹ́ pé ojú lásán nínú family àmọ́ pé umbrella wa ó ti fàya but adúpẹ́ ọ̀dọ̀. báwo lè ṣe jẹ́ sí olóògbé Sikiru Ayinde Barrister gan. àbúrò wọn mo jẹ́ that's why mo sọ fún pé Dákẹ́jà èmi ní Lastborn ilé Dákẹ́jà ní Ayẹyẹ Ìbàdàn so but Abuja lèmi ń gbé so I were very cordial I were close mọ́ra wa wọ́n máa ń wá sọ́dọ̀ mi l'Abuja èmi náà mo máa wá ṣeré ń bì but a ti close jù. kí ni nǹkan tó jẹ́ pé ẹ sọ pé àdúgbò tí ẹ̀gbọ́n yín Sikiru Ayinde Barrister ti kú nǹkan báyìí lẹ miss jù àbí nǹkan báyìí lè kíkí ni. tí mo miss many advice wọ́n máa ń bá mi sọ̀rọ̀
tèmi náà dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ for example wọ́n yí wọn bá ti wà ń bàdàn because àtìgbà tí Sunny Adé ti kú tí Sunny Adé ti kó lọ sí ìlú wọn lọ́kàn tí wọ́n náà ti ṣí kó lẹ́kọ̀ọ́ àti ẹ̀sìn tó bá ń ṣe swimming pool ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a fẹ́ lò síbẹ̀ nìyẹn swimming pool yẹn ló dàdú Ìbàdàn ni wọ́n bá wà wáyé pé Ìbàdàn náà láǹfààní gbà tán náà fẹ́ tí wọ́n sí wípé ní tèmi àtàlájì jọ sórí ọlọ́rọ̀ mi gan ni ọlọ́rọ̀ á sọ̀rọ̀ àwọn méjèèjì wọ́n ti wọ́n láwọn kó lọ sílé pé ṣé mo rí pé Sunny Adé ti kó lọ sílé pé ilé làbọ̀ ẹ̀rí tó máa fi ń kọrin pé ilé làbọ̀ sí mi ó kó ń padà wá o pé mo wà ìgbà tó ń ṣe foundation lé yẹn gan sọ pé mo wálé mo kọ́ mọ̀ mi wá àti ìyàwó bámbámbámbám so ọkàn ti wà nílé but bí ìgbà táwọn gómìnà Fáṣọlá ti bá sọ̀rọ̀ pé bí àwọn máa ti àwọn máa fi ṣe museum nǹkan pé àwọn èèyàn wa máa wò pé tá a bá lọ sí wọn sí Ìbàdàn yẹn sì kò sí èèyàn ń bẹ̀ and it's very risky so nítorí jẹ́ ká gbà náà nìyẹn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lé ní ọdún mẹ́wàá ló ti pé díẹ̀díẹ̀ but àgbà pé Barrister kú torí everywhere tá a bá dé báyìí àwọn ọmọ Barrister ni àwọn àbúrò Barrister yìí yẹn iye ara tiwọn náà ó sì wà lára wa dé níyì ó tún wà lára àwọn ọmọ wọn ọmọ mi kò sí ọmọ mi tó Barrister àwọn ọmọ Barrister anywhere iyì yẹn wà kọ́lọ́ má bàjẹ́. ẹ gbórúkọ yín bàbá ṣe máa ń gbórúkọ bàbá ṣe máa ń gbórúkọ yín. Fàlàkì Onírù lèmi èmi ni assistant captain ní Alhaji Deroju tí mò ń báàkì fún orúkọ mi. ẹ ṣe gan bàbá mi ọdún mẹ́wàá là ń ṣe lẹ́ni tí Chief Dr. Sikiru Ayinde Barrister di fàyè lẹ̀ kí ni nǹkan tí ẹ mísì ń pa bàbá yẹn jù kí lẹ fẹ́ sọ ń pa àwọn kan ará ilé kọ́ gbọ́. ẹ̀ẹ̀kan tí mo fẹ́ sọ nípa Alhaji Dr. Sikiru Ayinde Balogun MFR ni pé a dúpẹ́ pé wọ́n ráyé wá wọ́n dẹ̀ ráyé lò so a fẹ́ wọn Ọlọ́run dẹ̀ fẹ́ wọn jù wá lọ iwájú tó bá dojúkọ Ọlọ́run jẹ́ kó dà yín tó dẹ̀ fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ àwa tá a jọ́ ọmọ lẹ́yìn wọn díẹ̀ nínú wa ó ti papòdà àwa tá a dẹ̀ kú náà Ọlọ́run kó wà pẹ̀lú wa kó dá wa sí kó má ṣe ikú náà ní tẹ̀lé-tẹ̀lé ọdún kẹwàá yìí arìnrìn ló jẹ́ fún àdùnnú ló jẹ́ fún wa so adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì Dr. Sikiru Ayinde Balogun nígbà tó wà láyé ìgbà tó tún pẹ̀yìn dàtọ́ náà adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fi Dr. Sikiru Ayinde Balogun ẹ fi sílẹ̀. ẹ ṣé mo dúpẹ́ o orúkọ mi ni Alhaji Nurudeen Babanimisa Aremu Salawudeen ọmọ Balogun. bàbá o ẹ pẹ́ sà. èmi ni àbígbẹ̀yìn bàbá àtìyá Alhaji Sikiru Ayinde Barrister èmi ni wọ́n bí lé Alhaji Sikiru Ayinde Barrister lọ́mọ ìyá mo bá kan náà kọ́lọ́ má jẹ́ kó fẹ́ lóyún ìṣẹ́nu. bàbá mi ò fẹ́ gbẹ̀kẹ́ sọ̀rọ̀ jù ní ṣókí kí ni nǹkan tó yẹ pé ẹ mísì tẹ́lẹ̀ pé ká ní Barrister wà o kí ni nǹkan yẹn tó jẹ́ pé ó máa ń kárí àtàbá ti rí àbí tàbá ti rántí pé Barrister àti ẹbí fàyè lẹ̀ kí ni nǹkan tó máa ń wá sí lọ́kọ̀ọ̀sà. ẹ ṣé mo dúpẹ́ wọ́n ní tábà ronú rò fún ahọ́ra kọjá egungun tí mo mísì pọ̀ ṣùgbọ́n mo wá dúpẹ́ fọ́lọ́run pé ní ọjọ́ ìní kò burú kò bàjẹ́ torí Alhaji Sikiru Ayinde Barrister gbogbo tó fi sílẹ̀ kò bàjẹ́ mo dúpẹ́ fọ́lọ́run torí lẹ́yìn Alhaji Sikiru èmi Nurudeen Adamsala olóko gbogbo nǹkan tó jẹ́ ìwọ́n ṣojú mi ọlọ́mọdé kí mi náà gbọ́jọ́ lọ́jọ́ lọ kọ́lọ́ ń pàṣẹ rẹ̀ iwájú tó dogun kan kọ́lọ́ ń jẹ́ kó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ kọ́lọ́ má bàá jẹ́ mo ń ṣe àsáwọn ọmọ wọn ń ṣe wo fún mi wọ́n mọ̀ pé èmi ni bàbá àwọn mo fi yẹn dúpẹ́ fọ́dọ̀ Ọlọ́run ìṣe wọ́n dẹ̀ ń ṣojú mi wọ́n ń pè mí mò ń dáhùn kọ́lọ́ dá mi má jẹ́ kí n gbọ́jọ́ lọ́jọ́ lọ ayẹyẹ bàbá wọn ni mo wá ṣe yìí kọ́lọ́ ń jọ àwọn ìlàṣọ búra tèmi náà kọ́lọ́ ń jọ kọ́ lè bò mí kí ṣe wọ́n máa ṣojú mi kọ́ máa yàn kú lọ́dọ̀ mi torí bàbá wọn ó kẹ́ èmi tó kúrò nílẹ̀ láti kékeré mi. mo dúpẹ́ fọlọ́run ṣá
lè jẹ ni ó kẹ́ mi kò jẹ́ kí ìyà jẹ mí o láti kékeré mi di ọjọ́ ìní tí mo fi dúró lé ní ọlá Ọlọ́run ọlá àwọn tó bí wa ọpẹ́ fọ́lọ́run. Alhaji Sikiru Ayinde ni Fuji creator tó láti ọgbà wéré tá ti wọ láti kékeré láti wéré ló wá di Fuji yẹn kì í ṣe mímọ̀ ṣe wa Ọlọ́run ni torí èmi orúkọ tèmi ni Alhaji Nurudeen Aremu Junior Barrister Mushin lèmi wà lèmi ti ń jí wéré láti kékeré mi ibẹ̀ nílé bàbá mi wà tọ́títọ́ èmi àti Alhaji Sikiru Ayinde Barrister dàgbà ọmọ ìyá ọmọ bá èmi pẹ̀lú ẹnìkan lọ́mọ ìyá ọmọ bá alọ́bà kan bàbá alọ́bà kan ìyá èmi pẹ̀lú ẹ̀gbọ́n mi tó mi nífìlì rẹpẹtẹ nítorí òkú ọ̀run ò padà lẹ́yìn mi Ọlọ́run ò gbọdọ̀ padà so mo ń iṣẹ́ àwọn ọmọ mi ó ń ṣojú mi mo dẹ̀ ń dúró mo dúpẹ́ fún Ọlọ́run lọ́jọ́ yìí kẹ́ bá bá mi bẹ lọ́run iwájú tó jojú kọ kẹ́lẹ́dà mi jẹ́ kó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ ló ń dùn ní ò bàjẹ́ yìí kẹ́lẹ́dà mi má jẹ́ kó bàjẹ́ jọjọ́ kú mi ẹ bá mi dúpẹ́ fún Ọlọ́run. ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور والصلاة والسلام دائما على خير العلق سيد الأولين والآخرين إمام الأنبياء كافة محمد بن عبد الله عليه وسلم القائل في حديثه الشريف ارحموا أمواتكم بالدعاء والصدقة الله وعلى آله وعلى أصحابه وعلى من تبعه بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أيها الإخوة والأخوات أحبة في الله السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Akí Ọlọ́run. Allahu akbar. Ẹ sì bá ń kí Ọlọ́run dáadáa pé Allahu akbar. Allahu akbar. Ẹ bá ń gbé lọ́wọ́ ọba tóbi dáadáa. Allahu akbar. Ẹ jẹ́ pé mẹ́ta pé lọ́wọ́ pé Allahu akbar kabira. Allahu akbar kabira. Ọba tó tóbi ju gbogbo nǹkan tí máa tóbi lọ. Ọba yìí náà lọ́ba tó dá ikú tí ò ní kú láéláé. Ó ní gbogbo ẹ̀dá pátá kullu nafsin dha'iqatul maut. Ó ní gbogbo ẹ̀dá tó wáyé pátápátá tí ń mí lọlẹ̀ tí ń mí lòkè gbogbo wọn náà níjọ́ kan wọ́n padà ní pé kí ni o iná padà dilẹ̀ lẹ́yìn àṣoṣo jẹ wọn. Oníkálukú náà padà tọ́ ikú wò oníkálukú náà láti padà gbé sí. Ní abẹ́gbà tí a kí àbáwá ìmáàmù láàyè yìí lọ́wọ́ ó yẹ àbáwá oníwàásí àgbáyé ni àbáwá Sheikh al-Imam al-Khatib al-Jalil àti Abdulfatahi al-Kakofi bàbá ní Mushin. A kí àwọn àbáwá àgbà pépé àwọn náà wà sí àgbáyé lónìí àwọn náà ni wọ́n yí alẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn náà ayé fẹ́ gbọ́rùn wọn lọ́wọ́lọ́wọ́ lẹ́ni táyé yìí wọ́n lọ́wọ́ báyìí ọlọ́run mọ́sá tó kárí ìtànà pẹ́ kúrò láìlá àìsàn bàbá yìí náà dì sí ni ọlọ́run ní jẹ́ láíláí ọlá tóbi àkùránì ìwájú ọlọ́run ọlá gbọ́dọ̀ láìlá àìsàn ọlá tóbi àkùránì ìwájú ọlọ́run bàbá ní gbogbo ìgbà ní gbogbo àsìkò náà láàmà rí túbọ̀ ìbàlẹ̀ ń tuntun sí ọlọ́run ní jẹ́ ẹgbó ó ti ẹ̀ lọ́mọ kan tó fẹ́ fún bàbá tí bàbá ò bá ní kọ̀ kó máa bọ̀ àbáláwo ó wù ogbó tútútú ọlọ́run ti arí pẹ́ ọlọ́run la ilaha illallah àti àgbà àti ìgbà léyìí tẹ́ ń lò lọ́wọ́ ọlọ́run ní jọ́ dàrú mọ́ ayé lọ́wọ́ ọlọ́run la ilaha illallah aráyé ń fẹ́ yín wọ́n ń fẹ́ yín pásítọ̀ bí aráyé ń fẹ́ yín. Ara ọ̀run máa pè yín lójijì, ara ayé ń fẹ́ yín. Ara ayé. Ọmọ ìsàkó bí gbogbo ayé lè fẹ́ ìsìn wá sí i. Ẹ̀yin náà kọ́ ọlọ́run ni o. Ẹ̀ ń sọ bí wá sí i lọ́dọ̀ tó ọlọ́run náà ló ṣe é bẹ́ẹ̀. Kò ní ṣe iná kò yé iná ọlọ́run ṣe tó bẹ́ẹ̀. Ọlọ́run kọ́sà tó bá yín pẹ́. Ọlọ́run àdúrà ńlá ìlà àìlọ́lá. Torí àsìkò àgbẹ̀rẹ̀ máa wé ti àsìkò mọ́. Sallu ala nabiyyi Muhammad sallallahu alayhi wa sallam. Ila kwasi ka dìde fọlọ ní fọlẹkùn tọ
سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله حمدا الحمد لله شكرا الحمد لله رب العالمين صلى الله عليه وسلم إذا كان يقول aga pé fún ọlọ́wọ́ bá lọ bákan náà àtọ̀rọ̀ àlékún àti ìjẹ́ kí àti ìfọ́nì wa Muhammad ọba tó fún wa ní àwọn ojú ayé máa rí nípa pé alájí lọ sílé ìkéde sí ní pé ọdún mẹ́wàá lẹ́yìn àwọn èèyàn jẹ́ ń sìn wọ́n pé fún àtúbà náà ni àwọn tó yí ọjọ́ yẹn ó pọ̀nà sí wa lẹ́yìn púpọ̀ àwọn tá a mọ December 16 sí ọjọ́ tí ó lágbára ní ayé wa ààyè ní tí ó kà á gbọ́ náà tó lẹ́yìn àwọn àti pé fún ọlọ́wọ́ bá ńlá lẹ́yìn tí a ṣe àdúrà bẹ̀rẹ̀ eléyìí tí mo sì bẹ̀ ń fi kún iná ní kẹ́lọ́ tàyí láti máa kí yín kú kalẹ̀ pápá jùlọ ẹ̀yin tí Ọlọ́run fún yín nífẹ̀ẹ́ ààyè yín tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ àgbẹ̀rọ̀ ọba tí ń sọ yín pẹ̀lú dáadáa nígbà wà ní dáadáa gbẹ̀yìn tí màmá wà náà ọlọ́run ti pẹ̀lú dáadáa ọba tó ń bọ̀ tí ń jẹ́ Mustapha àwọn ọba alimahadum lónìí ọba àsàkọ́sí afọláyín kí wọn ọba náà wà ní kalẹ̀ fọlọ́pọ̀ wọlé àbáwá sí ìmọ̀sára sí lùsí àtàwọn onímọ̀ tí wọ́n ti lo àyè yín tẹ́lẹ̀ ní ọ̀gá ọba àbùkù lẹ́nu nígbà tí ìyá ọ̀pọ̀ ládàá àti ládàá táàrí ìgbé náà ṣe náà bá wa kó fún àlékún kí àti bẹ̀ fún aláàjì wa àwọn Dr. Sikiru Ayinde Balogun ìgbélúgbà wọn ọlọ́tùpọ̀ yẹn ló wọ́n dá sí lọ́jọ́ ṣe ìgbésẹ̀ ìmọ̀ṣẹ́ olóore ọlọ́mọdé wọn láwọn ládàá rẹ̀ ìwà nílò ayé títí kó mọ̀ ní kó ṣe kó wá tó kù díẹ̀ káàtó yóò jẹ́ ní àwọn àtàwọn sí wọn ọlọ́mọ àmójúkúrò fún wọn dábọ̀ ọlọ́run mọ́tò pẹ̀sẹ̀ wọn ọlọ́láwọlá wàlá buwọ́tá sallu ala nabi Muhammad sallallahu alaihi wasallam. gbogbo ẹ̀rù wọ kọ̀mọ̀ràn tó ń gbogbo àwọn èèyàn wọn bẹ bá wa kí bàbá wa ké bẹ́ẹ̀ Kwara ọ̀rẹ́ lójú ayé ọ̀rẹ́ lẹ́yìn ọ̀rẹ́ minú tó pé wọ́n jọ lùgbà wọ́n jọ lu gbogbo ẹ̀ ní Alhaji wa Abdulrasaq Àyìnlá Kọ́lẹ́ǹtì àwọn bàbá wa imam níkàlẹ̀ bàbá wa jọ bàbá wa àtàkọ̀fín wọ́n tún bẹ̀yìn wọ́n kí bàbá wa Àyìnlá Kọ́lẹ́ǹtì wa aleykum salam wa rahmatulahi wa barakatuhu ọlọ́run sáà jẹ́ kí á rí pẹ́ gbogbo àwọn àbá ní ká máa kí yín pé kẹ́ máa wọlé kẹ́ máa rọra ẹ kú àṣẹyìndè ẹ kú àpòwọ́ múlẹ̀ tẹ̀ jẹ́ kí lẹ́yìn ọgbà jẹ́ ọlọ́run òbíjọ́ bàjẹ́ láíláí ọlá gbóná ńlá ìlà ìlọ́lá bàbá wa kébé Kwara nìyẹn ọlọ́run òbíjọ́ bàjẹ́ ọlá gbóná ńlá ìlà ìlọ́lá ọlá tóbi àlùkò níwájú ọlọ́run àwọn kí gbogbo àwọn tí kí bá tún kí ń bẹ̀ wọ́n máa kí gbogbo wọn kí àwọn àlékún ẹ jẹ́ kí a lọ jókòó sí àyè wa tó pé a ti pé pé ọ̀dọ́gbọ̀n ètò pé ìgbà tí a kọ̀nẹ́tì tí wọ́n wọnú ilé tí wọ́n lọ sí ara kọ́búrú ọ̀rẹ́ wọn torí pé gbogbo náà pátálá padà lọ níjọ́ kan á gbọ́ àyọkí láti inú Al-Qur'an àwọn sáàsì wọn tó bá wa ka àyọkí náà láti inú Al-Qur'an àwọn ìpínlẹ̀ tó ṣe. لبست قال لبست يوما أو بعد يوم قال بل لبست 100 عام فانظر إلى طعامك وشرابك لم
يتسنى فانظر إلى حمارك كيف وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. صدق الله العظيم. الله أكبر. èyí ó dùn yín pọ̀ jù ní pé ààrẹ ní bá a gbọ́ lọ́wọ́ bá tóbi. Allahu Akbar. ohun ariwo ata gbọ́ lọ́wọ́ tóbi yìí tá a bá da dábàá bá wa kọ̀ ní tì nìkan ohun wa yóò kò tí ì tó ohun tiwọn nìkan. ẹ má jẹ́ kó aláìní náà tẹ́lẹ̀ pé Allahu Akbar. Allahu Akbar. akí àbá wa alimentic. nígbà yìí àwọn àbá wa tí wọ́n lídì wa nínú fìdáù nǹkan tó ń pè ní fìdáù náà ni ìjì rẹ̀ bẹ̀ ìbáyàn pẹ̀pẹ̀ níwájú Ọlọ́run amọ̀tálà àti ìṣẹ́lọ́run kò sẹ́nìkan tí ò ṣẹlọ́run nígbà yìí ṣùgbọ́n wọ́n ní ìdí àforíjì níwájú Ọlọ́run àmójúkúrò gẹ́gẹ́ bá àwọn àbá sàkóso sọ pé àgbà máa ń gbà Ọlọ́run ọba náà ni máa ń gbà. so àwọn àbá wa tí wọ́n lídì wa nínú fìdáù náà àwọn náà ni bàbá anú ilé àfáà anú ilé kò sí stúdíò kan tálájì máa wọ̀ tí àbá yóò ní sí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ kó já sọ fún wọn náà àwọn ni wọ́n mọ bí ẹjọ́ tójú bá tàlájì bàbá ẹ̀yin lọ́mọ bí ẹjọ́ kiri bí o tẹ́lẹ̀ la fi gbéṣẹ́ eléyìí la fi gbé yín lọ ẹ mọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ìjìnlẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe gbogbo ẹ̀ ẹ̀yin lọ́mọ yẹn so àbáwá al-Imam Tajuddin al-Kadunawiyu al-Abawiyu wal-Basiyu ahlan bil-ula. بسم الله الرحمن الرحيم. Fìdáhùn tá a fẹ́ ṣe fún Dr. Zikrullahi Agbájẹ́lọ́lá. Fìdáhùn yìí a mọ̀ yí pé Ọlọ́run ọba yóò máa tẹ̀ wọ́n. Àwọn bàbá wa Zugrun ọlọ́pàá ìjọba ìwádìí tó dojú fún Ọlọ́run jẹ́ ó dáa ẹ̀yin tó fi ilé ọlọ́pàá jẹ́ ó bàjẹ́. آمين الله الله أستغفر 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 الله الله صلى الله عليه وسلم 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 صلى الله عليه وسلم
فاعلم أنه لا إله إلا الله 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 ما بالسماء أن يرسل عليكم حاسبا فستعلمون كيف النذير ولقد كذب الذين من قبلهم فكيف كان النكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكون إلا الرحمن إنه بكل شيء بصير آمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور آمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في العتو والنفور أفما يمشي مكيبا على وجهه أحدا أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا النذير المبين فلما رآه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيت إن أهلكني الله وما معي أو رحمنا فلا يجيب الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به عليه توكلنا فستعلمون من هو في قل أرأيتم إن أصبح ماؤكم غورا فما يأتيكم بماء معين الله رب العالمين láti àwọn àgbàlagbà àgbẹ̀sọ̀kúnlé ọ̀lọ́ mẹ́ta ìgbòho tá a ti ṣe yìí sórí àlùkò ọlọ́mọsàbá gba ogun kakọ̀ fún bàbá wa Síkírù Àyìndé Bàrístà bisimilahi rahman rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم
amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa náà ni Fuji Chamber láwà ní ìlú Èkó ń bí bàbá wa dẹ̀ ti wà pẹ̀lú wa ń bí Máyégún ti ilẹ̀ gbogbo Yorùbá ọba onífújì káfàtà bàgbàlagbà olùwàyí bàbá mo kì í sà ẹjọ́ sẹ́ bá mi kí gbogbo ara alẹ́ tó ń wòyìn káàkiri sà. a kì í yín o gbogbo ẹ̀yin yẹn wa ẹ ṣé. Fuji Chamber lẹ wà lẹ́nìí nígbà tẹ̀ rẹ̀ wọlé kò ń ṣe kí bàbá lẹ rí ìtẹ́ wọn lẹ lọ báwo ló ṣe rí lára yín sà. well Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam gbogbo èèyàn tó bá dé Mọ̀dínà wọn á kọ́kọ́ wọlé wọn lọ kí wọn sálámù sánà bíi so ó ti di pé gbogbo wa káfàtà ẹni tí wọn máa sálámù sí nìyẹn mọ́mọ́ ti wà nìyẹn káwọn náà máa sálámù sí alhamdulilayi kasira adúgbò fọlọ. àwọn fans àtàwọn olólùfẹ́ Síkírù Àyìndé Barrister tó jẹ́ bàbá tó jọ̀gá yín kí lẹ fẹ́ sọ fún wọn sà. adúgbò fọlọ pé Ọlọ́run bá wa pín Síkírù sí Nàìjíríà Ọlọ́run ò jẹ́ kó jẹ́ pé òkèèrè láti lọ tọrọ fújì wá sí ìlú Nàìjíríà tó wá jẹ́ pé ẹni tó kọ́ yẹn bóyá bíi Senegal àbí Ethiopia ló wà Nàìjíríà lọ́lọ́run dá sí fújì náà dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n so kọ́pọ̀ káàkiri àgbáńlá ayé so alhamdulilayi kẹsìrà orírun bẹ̀ láwa yìí adúgbò fọlọ́run. fáwọn ní fújì lápapọ̀ látẹnu yín kí lẹ fẹ́ sọ fún wọn sà. well kò sí nǹkan méjì tá a fẹ́ sọ gbogbo wọn náà wọn sùn àwọn náà sì mọ̀ wọn ìmọ̀ wọn ò dẹ̀ pé méjì ẹ̀yọ̀kan ṣoṣo ni mọ̀ wọn ipe ibi báyìí náà ni a ti ṣẹ̀ orírun fújì náà rè ibẹ̀ náà láwa yìí so ó ti di báyìí ń sìn ó ti di mọ́kà tí àwọn èèyàn wọn tó gbọ́dọ̀ máa rọ̀dì wọ́n máa rọ̀dì ká ó ti di bẹ́ẹ̀ báyìí ń sìn gbogbo ẹni tó bá fẹ́ lu fújì tí ò máa wá rí tẹ̀tẹ̀lẹ̀ tó bá ti wá bí tó ti wá fi dàníyàn fún rẹ̀ pé òun náà fẹ́ lu fújì bisimilá ó ti gba yọ̀ǹda nìyẹn. àánú la rí gbà o adé orí ọ̀kí bàbá ẹ pẹ́ bàbá mi. it's the truth. bí wọn bá kọ nínú music tó successful ní louis is Fuji. Fuji music is the most successful anywhere you are and you choose to play Fuji music you'll be successful. That's just it. That's the fact. So, you know, that's the only music that has followership across, that cut across. That's just it. Thank you so much, boss. Very big congrats. Oji Fuji. Tọkàntọkàn ó fẹ́ràn bàbá yìí ọ̀dẹ́ kọ́lọ̀ ó sàlékùn kẹ́ fún wa dákun dìde fún wa rẹ wá bá síwájú àwọn bàbá wa kó wá tọrọ ìkí àtìkẹ́ fún bàbá wa kó Síkírù Àyìndé Barrister máa mú bọ̀. Ọlọ́run bá wà bẹ́ bàbá tó lélẹ̀ bàbá wa ìta àlàyé sàtìyà bàbá lé bàjẹ́ Ọlọ́run bá wà bẹ́ bàbá tó lélẹ̀ bàbá wa Paris ìta àlàyé sàtìyà bàbá lé bàjẹ́ lẹ́yìn wọn. Gbogbo ọkùnrin ẹ̀dákun tòlítọ́lá àtàlẹ́pẹ̀ ẹ̀dẹ́ká dìde lọ́wọ́ kan ká tọrọ ìjẹ́ fún bàbá Síkírù Àyìndé Barrister. Orí àwọn bàbá tó bí bàbá. Bàbá ọkùnrin ẹ̀rí jẹ́ wá. Bàbá tó lò àdúrà. Barrister Àyìndé sàtì àmàbàlẹ̀ pàjẹ́lẹ̀ Ọlọ́run bá wọn tẹ bàbá tó lò. Barrister Àyìndé sàtì àmàbàlẹ̀ pàjẹ́lẹ̀ Ọlọ́run bá wọn tẹ bàbá tó lò. Àlejò ọ̀sẹ̀ sí dín. Ọlọ́run bá wọn tẹ bàbá tó lò.
àdáyébó àmọ́ balẹ̀ wọ́n jẹ́ lórí bàbá tẹ́ bàbá tó lé lé bàbá sátìkà àdáyébó sátì àmọ́ balẹ̀ wọ́n jẹ́ lẹ́yìn. ìyá wa ní ọlọ́ba kẹ́ bàbá wa dr sílẹ̀ barista gbogbo fìdí fámìlì ọlọ́mọdé wọn dà ìyá àbẹ́jì bísíwájú alájùwà adélójú aláwọ̀ ọlọ́ba kẹ́ ọba àjẹwà ọlọ́run bí ọmọ ọmọ sẹ́lẹ̀dá sẹ́lẹ̀ mama abdulrasaq alájùwà abdulrasaq olórí ẹbí àárẹ̀tì ọlọ́ba kẹ́ bàbá bá a ṣe kún sí mi fún wa ọlọ́run wa muhammad sallallahu alaihi wa sallam yàtúndà àwọn ọ̀la kú wọ́tà. ẹ dákun alájú wa nùdí àárẹ̀tì wa alájí wa Nurudeen alájí wa alájí wa Nurudeen olórí ẹbí alájí wa Abdulrazak olórí ẹbí àárẹ̀tì wa alájí wa alájí Túnjí Mr. Túnjí alájí wa Túnjí Sùtì. Ọlọ́wọ́ gbà ọlọ́wọ́ adúlọ́ tẹ̀lé náà ọlọ́wọ́ wa Muhammad sallallahu alaihi wa sallam. Allah. ọ̀rọ̀ tí mo fẹ́. Ọlọ́run bàbá tó lé lé bàbá wa àrísí bàbá ìlú sàtìyà bàbá ìlú. ẹ̀dọ́gbọ̀n ẹ̀dọ́gbọ̀n à ń ṣàdúrà lọ́wọ́ ẹ̀dọ́gbọ̀n. ẹ̀dọ́gbọ̀n. Bàbá tó lé lé bàbá wa àrísí bàbá ìlú sàtìyà bàbá ìlú pàjẹ́lẹ̀ ọlọ́run bàbá tó bàbá tó sàtì àwọn balẹ̀ pàjẹ́lẹ̀ bàbá nínú wà sí jẹ́sìn fún wa sọ. ojú fẹ́ tẹ̀lé tí bàbá wa gbọ́ sọ ní lára ilé tá a fi fẹ́ kojú bọ̀ nígbà tí bàbá ò sí láyé mọ́. wọ́n èyí tá a ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì ní àní kankan kọjá lùkùrọ̀ hàn lẹ́nu. mọ́sálásì láti àwọn fẹ́ kó dijú wọn. torí bàbá wa dr sílẹ̀ barista àníyàn àwọn aṣáájú ọlọ́run ó ní pé táwọn bá fi orílẹ̀ àwọn ò lọ sí ilé kéwúdárù àwọn ò tún fọ́dà kí àwọn àmọ̀ sí wàásù káàkiri gbogbo àgbáyé. ẹ̀kejì nínú tí wọ́n sọ kalẹ̀ àwọn bàbá wa Alhaji wa Gawat ọlọ́mọba sàlékún kẹ́ wọn gbogbo ibi tí wọ́n bá wà ọlọ́mọba dẹ̀rẹ̀ fún wọn. ní Havana hospital àwọn bàbá dr sípàdé barista wọ́n dáhùn fẹ́ dá àsálàtù sílẹ̀ yóò máa jẹ́ àṣìfà lórúkọ màmá tí àwọn bá ti gbádùn ṣùgbọ́n aniyatul mari khairu min amali nígbà bàbá kọ́ wa. èmi wá ń pàrọwà mọ́sálásí jimá ó jìnnà ládùúgbò yìí tá a bá ń kírun jimá bí
ládàá ẹ̀ wọ́n bá bàbá wa Dr. Sikiru Ayinde Barrister. Ọlọ́run kọ́lá bàbá kalẹ̀ kó bá fàṣẹ síbẹ̀. Ọlọ́run ní wà Muhammad. Nínú àníyàn dáadáa wọn níbi ìṣẹ̀lẹ̀. Kó o mọ. Ẹ̀rọ mọ́. Wà á kó síra wàrà kìlá. Ọlọ́run ní fi í sílẹ̀. Wọ́n ní gbogbo àwọn ìyàwó rẹ̀. Gbogbo àwọn ọmọ yín ó sórí ire. Wọ́n á di ìyẹn lójú ẹ̀mí. Ọlọ́run wà láàkú wọ́tà. Zikiru láì. Mọ́kòrò wa jẹ́ àsìkò àwò tó bá yá. Ọlọ́run bá wa tó bí oṣù yìí. Insha Allah. Ọlọ́run kó wọ́n wọlá. Kó wọ́n lọ́ọ̀ kan ṣoṣo rẹ̀. Gbogbo tẹ́lifọ̀ kan máa ń fẹ́ lóore ọlọ́run tó tó wa lọ́wọ́. Mo tún kí àwọn aláàjì wa olúwayé fújì ké wáńdì ultimate mayegun general gbogbo lẹ́kì gbogbo lẹ́kì yín ọlọ́run ní padà lẹ́yìn yín wíwá tẹ wálé ní inú olúkálukú dùn alhamdulillah abinuwo dùn inú wa dùn ara wa yá alhamdulillah ọlọ́run ní fi sílẹ̀ amina wàláì nígbà tí bàbá wa Dr. Sikiru Ayinde ń bẹ láyé ipá kan àyà wọn lè wà insha Allah táwọn náà sì sọ jáde mo rántí jọ bari assist ní hòtẹ́ẹ̀lì kan bẹ̀rẹ̀ wọ́n láwọn ò bínú sí yín wọ́n láwọn ò bínú sí yín ọlọ́run ní bínú sí yín ẹ sì ní jábọ́ lọ́wọ́ láti gbogbo ò ní jábọ́ ọlọ́run kó wọn lá tata tọ́lọ̀ ń dá pẹ̀lú àṣẹ bàbá wa tọ́lọ̀ fi nǹkan mẹ́wàá dá pẹ̀lú àṣẹ rẹ̀ a tọrọ àdúrà ọlọ́run kó wọlé ànẹ́bí gbogbo tó ń kálukú bá gbà ọlọ́run tó ṣe ọlọ́run kó wọlé Al-Qur'an Al-Karim tata tí ọlọ́run fi orí ẹṣin ọlọ́run fi dá tata ọlọ́run fi dá tata ojú erin ọlọ́run fi dá tata àyà tata àyà kìnìún ni ikùn rẹ̀ ikùn ejò irú rẹ̀ irú akeke ìyẹ́ rẹ̀ ìyẹ́ kànákànná antẹ́nà méjì lórí báyìí ó ṣe ní sìgbé ọlọ́run dá nǹkan mẹ́wàá ọlọ́run wọlé àbí tata ṣe kéré tó ọlọ́run kọ́ ní wàhálà mẹ́rin ṣáà bùkátà ẹ̀mí kọ̀ọ̀kan ọlọ́run bá bí ayé. àmín wàhábù níyà wàhábù. yá ilá iná mọ́tìrì wúyò. àmín. wàgàdàrà tìrì jù. àmín. wà á tẹ̀lé hajj kọ yù. àmín. yá tẹ̀ wọ́n sùkà sínú wàlá lò. àmín. yá ilá yìí. gana kátìrì mọ́lú gbọ́dọ̀ yín àwọn ọmọ. wà á yẹ bàbá kan mọ̀ tó wọn ní sáyé. wàlá fakiru sáyé wà á dùn gbàdúkà. wàlá tàtìrù lana àjbà mọ́tìrù dàrú gbàdúkà. innaka ala kulli shay'in qadir. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. Mo find yín ní 2,000 naira. الذي أتيته ونور على نوره الذي منه خلقته وعلم مقامه في مقامة المرسلين ودرجة في درجة النبيين وأسألك رضاك ورضاه يا رب العالمين مع العافية دائمة والموت على كتابي وسنتي وجماعتي وكلمتي على تحقيق من غير تبديل ولا تبديل واستقطبته بفضلك وجودك يا اكرم الاكرمين وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم بسم الله. اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على
سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ويا ربي صل على سيدنا محمد اللهم صل على kasi àmì ẹlẹ́ẹ̀kẹ́ni kó rinlẹ̀ pé ámín fa ẹ̀kún amásàdé kórí bẹ́ẹ̀ ẹni pé ìjókòó náà ti fara rọ báyìí lẹ́yìn Alhaji wa Samsudeen tí ò tí jáde bàbá àbèjì àti gbogbo àwọn tó ṣẹ́kù àwọn là ń retí kí wọ́n jáde báyìí gbogbo àwọn àgbààgbà ti jókòó adẹ̀ ti ṣe aláìlẹ̀ khairat olórí ẹbí Alhaji wa Abdulrasaq ẹ dẹ́kun torí Ọlọ́run a ti fẹ́ ka kútúbà dàláìlù ẹ̀yin lẹ pè wá láti ẹ̀rọ àbáwá Ṣàkọ̀fí ẹ̀yin lẹ pè gbogbo àwọn àfà kò sì ní bójú mu kẹ wá pè wá kẹ́yìn wá lọ jókòó sínú ilé àbí kẹ́ tó máa dáwọn kan lóhùn tí wọ́n tún ṣe àwọn yẹn tó jù wá lọ náà tí ò bá rí bẹ́ẹ̀ tí ò bá sẹ́ni tó jù wá lọ àwọn àbáwá Ṣàkọ̀fí àti gbogbo àwọn àfà wọn la fẹ́ rí ìjókòó báyìí tí ò bá sẹ́ni tẹ́ ẹ̀ tún dá lóhùn tó ju àwọn àfà tí wọ́n bẹ́ ń jókòó yìí lọ tẹ́ni yóò bá ti tọ́ àwọn àfà ẹfẹ́ nìyẹn lẹ̀kẹ́ bọ̀ bá já àwọn àfà lóhùn lè fà àwọn àfà sílẹ̀ kẹ́ wá wà nínú ilé kò pọ́síbù tọ́lájú kọ́lí ti bá ń kìyìn ẹni bá pè wọ́n ọgbọ̀dọ̀ máa fún ní pẹ́sẹ́ǹtì ni. àwọn ni olórí ẹbí káàpàtà wọ́n ní kẹ́ kọ́kọ́ fáìnì ara yín ná 50,000 naira. wọ́n bribe àwọn àbáwá Ṣàkọ̀fí wọ́n bribe wọn lọ́wọ́lọ́wọ́ àti ìmọ̀ báyọ̀ wọn agree àbí wọn agree ṣùgbọ́n àwọn àfọ̀ kì í gba bribe àwọn àfọ̀ kì í gba bribe nínú 50 yẹn oya wọ́n ní ká gba 20 wọ́n gba 20 kó owó fáìnì ni owó fáìnì ni o pé ẹ dáhùn àbájókòó láti Mushin bàbá ní Mushin mọ́ ẹ̀gbọ́n mi yé wọ́n gbà wọ́n ṣe pè ní 20,000 pé mi tiẹ̀ mọ iye owó ilé pè ní 30 ẹgbẹ́ wọn bá tóbi jọ mọ́ owó fáìnì lélẹ́yìn owó fáìnì Alhaji sá bàbá àbèjì ẹni wọn kọ ayé ká fáìnì yín ó yá ẹ kò síbẹ̀ o. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة kutubana no iriji la robiki radiyatan maridiya fadkhuli fi ibadi wadkhuli jannati Allahumma inni a'udhu bika من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام ربنا اكشف عنا العذاب إنا مؤمنون وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم يا ولي الوباء ويا كاشف البلاء ويا دافع البلاء اصرف عنا الوباء بجاه سيد الورى ربنا جنا وآلي لما يا ربنا جنا وآلي ربنا جنا وآلي سلام قال من رب الرحيم سلام قال من رب الرحيم سلام قال من رب الفاتحة البركة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله كل الله أبا مصطفى سكرير سانوسي رحمه الله وتكمد الله في رحمته. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له ولا حول ولا قوة إلا بالله. ẹ jẹ́ gbogbo alápapọ̀ ká sọ pé àmín.
ẹ jẹ́ pé àmín náà lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ pé àmín kun fayakun adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ tí Alhaji wa Abdulrasaq Balógun tí wọ́n rán àwa àfa iṣẹ́ náà láti jẹ́ yìí láti jẹ tasánà wọ́n sàn sí kùrùkùrùkùrù nínú ilé yìí ni pé àwọn èèyàn ń bọ̀ àwọn àfa ń bọ̀ báwo lójú ò ṣe ní tiwa alihamudulilayi abáyé dúpẹ́ lọ síwájú Ọlọ́run tó kojú tì í. ní báyìí nígbà tí a ti ṣàdúà èyí tó dájú náà ni kí a gba sàárà àdúà èyí tó dájú náà ni pé kí ni o ká gba sàárà àdúà lákọ̀ọ́kọ́ gbogbo àwọn ìyàwó lápapọ̀ bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn nínú lẹ́gbàá ìgbà tí máa jókòó nìyẹn lọ bí tí ó bá ti ń gbọ́dún kan báyìí December 16 àwọn ìyàwó yẹn máa jókòó wọ́n pa àwọn àfa àjòkó gbọ́ àwọn ìyàwó yẹn máa jókòó wọ́n á dé ṣàdúrà wọ́n á fún àwọn àfa lówó gidi ẹ̀yin ìyàwó náà Ọlọ́run ní tí ó bàjẹ́ fún yín o ẹ tó ti mú tẹgbẹ́ yìí wá tó bá tó di next year náà Ọlọ́run tó jẹ́ kẹ́ ẹ lè mú wá o. chamber náà la wà báyìí tí a ti ń ṣe ìrántí bàbá wa Mr. Fuji bàbá àgbàlagbà pátápátá kọ́lọ́n bá mi fọ̀rọ̀ kẹ́ wọn kọ́lọ́n jẹ́ kí báwọn táwọn sáfẹ́fẹ́ rẹ̀ mo wà pẹ̀lú kan náà mọ́mí wa báyìí sìn tájọ wà ní Fuji chamber báyìí fún ìrántí bàbá wa màá jẹ́ kó dárúkọ báyìí mọ́mí ẹ jẹ́ bá mi dárúkọ fún ara alẹ́kọ́ lè mọ slay mama tó wà pẹ̀lú mi báyìí mà. ẹ ṣé mo dúpẹ́ orúkọ mi ni Mrs. Adébísí Adéráyọ̀ Balógun. ìyẹn jẹ́ pé ìkan náà sweet àti legendary Sikiru Ayinde Barrister. bẹ́ẹ̀ ni. mọ́mí ó dáa tí mò ń bá yín sọ̀rọ̀ báyìí mà 10 years lẹ́yìn tí dáàdì ti lọ kọ́lọ́ bá mi fọ̀rọ̀ kẹ́ wọn mo mọ̀ kí nǹkan tẹ̀mí sí pọ̀ ẹ bá mi sọ nǹkan méjì fún aráalé tó ń wò yín kí ni nǹkan méjì pàtó tẹ̀ wò pé ọkọ mi o Mr. Fuji o ẹ bá mi sọ fún wa. ìfẹ́ ìwà líláwọ́ pé kò sí nǹkan tẹ́ béèrè tí kò lè fún yín. wọ́n ní tí bàbá fi ṣaláìsí gan ní ibi tí hospital wọ́n ń fọ̀hún èèyàn lọ́wọ́ tí wọ́n fi ṣaláìsí. bẹ́ẹ̀ ni òótọ́ ni bẹ́ẹ̀ ni. wọ́n mi kí wàhálà kílẹ̀ rò bá wọn ní Fuji kílẹ̀ rò bá lè kọ́ nínú ìwà bàbá. àríkọ́ṣe rere ló ti fi lélẹ̀ kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ náà ló dáa ká kóra wọn pọ̀ kó fira wọn ṣọ̀kan ẹ̀yin gbogbo wa ló máa dojú wọn náà àdá yín tí wọn náà á sùn wọn lágbára Ọlọ́run. ẹ ṣé gan ma kẹ́ni nice day ma. Fuji náà rè ibẹ̀ náà la wà yìí so ó ti di báyìí ń sìn ó ti di mọ́kà gbogbo ẹni tó bá fẹ́ lu Fuji tí ò máa wá rí tẹ̀tẹ̀lẹ̀ tó bá ti wá bí tó ti wá fi dàníyàn fún rẹ̀ pé òun náà fẹ́ lu Fuji bisimilayi ó ti gba yọ̀ǹda nìyẹn. Thank you.